بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Títóbi fún Ọlọ́run ọba àná ọba òní ọba ọ̀la ọba títí láéláé. Àánú Ọlọ́run orí ajẹ́ǹjẹ́ tán rẹ̀ Ọlọ́run bá wa mọ́ bá Ànábì wa Muhammad àṣẹ́kùbá oore rẹ̀ náà bẹ́ẹ̀ náà Ọlọ́run bá wa pín kárí gbogbo àwọn bàbá dáadáa tí àwa tí àtàrà wọn mọ Ọlọ́run tá tí àtàrà wọn mọ Ànábì wa Muhammad tá dẹ̀ tí àtàrà wọn tá fi mọ ẹ̀sìn Islam. Àmín. Ọlọ́run jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Náà prógámù mi ọ̀sán yìí lórí ọ̀rọ̀ tí ó ń lọ tá bá wo tọ́pìkì yẹn kí ni ẹ̀bi Ògo Ìlọrin lérí ọ̀rọ̀ tó ń lọ, kí lẹ̀bi Ògo Ìlọrin lérí ọ̀rọ̀ tó ń lọ. Inú mi ó dùn púpọ̀ táyé bá lè wà tí ń bá lè fàyè lẹ̀ káwọn èèyàn tiẹ̀ bá wa pè wọlé kí wọ́n dá sí i. Kí ni ẹ̀bi Ògo Ìlọrin lérí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Àwọn àgbàlagbà wọ́n sì máa sọ nǹkan kan, wọ́n ní abèrè ọ̀nà wọ́n ní kò kí ń ṣìnà. In tí ò bá yé wa ẹ dákun ẹ jẹ́ kí a béèrè ni kó tó di pé a máa dá yàn kan lẹ́bi pé àwọn ènìyàn náà àṣejù wọn pọ̀, aláṣejù ni wọ́n, oníkíní kan ni wọ́n. Ẹ dákun ẹ jẹ́ ká béèrè ni. Naam, lórí ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ ẹ dákun ṣé ń tí àwọn Ògo Ìlọrin ń ṣe sọ yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ àbí kò yẹ? So ọ̀rọ̀ mi ó mọ̀ wá bí question lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àti pé ṣé ń táwọn Ògo Ìlọrin ń ṣe só dáa àbí kò dáa? Ẹ dákun gbogbo ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ Ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ Ànábì lórí ètò wa ẹ máa bá wa dáhùn gbogbo àwọn ìbéèrè yẹn sí abẹ́ comment. Ọlọ́run ọba ò fẹ́ àbòsí nítorí pé Ọlọ́run náà ò kí ń sọba àbòsí. Gbogbo ẹni tí ẹ ń bá mi tẹ like and love lórí ètò yìí Ọlọ́run ò ní jẹ́ kí ẹ máa àgbákò. Aburú kéré ó tóbi Ọlọ́run ò ní fi ṣe yín. Albarka Muhammad. Mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ lórí ẹ̀, àmọ́ mo fẹ́ kí ẹ̀yin onílàákàyè, ẹ̀yin olóye, ẹ̀yin onímímọ̀, ẹ dákun mo fẹ́ kí ẹ máa bá mi fi kọ́mẹ́ǹtì sí abẹ́ ọ̀rọ̀ yìí. Ẹ dákun ìgbésẹ̀ tí Ògo Ìlọrin gbé, ẹ dákun ṣé ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé ní àbẹ́yìí tí ò yẹ? Ẹ jọ̀ọ́ máa bá mi tẹ like, love and share. Ẹ dákun like, love and share. Ẹ dákun torí Ọlọ́run kí ètò yẹn kó fi lè bá flow dáadáa, ká fi lè jọ gbádùn ara wa. Ìgbésẹ̀ tí àwọn Ògo Ìlọrin gbé, ẹ dákun ṣé ó yẹ kí wọ́n gbérù gbésẹ̀ tán gbé yẹn
tàbí kò yẹ mo true question yìí sí gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ ń wò mí pátá tọ́lọ́hun ò sì ní fi aburú sí ẹnì kọ̀ọ̀kan nínú yín ẹ dákun ẹ bá mi dáhùn béèrè yìí kó tó di pé a wá fi nọ́mbà síta mi ò fẹ́ pẹ́ púpọ̀ lórí ètò yìí ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin èèyàn mo fẹ́ kí ẹ bá wa dá sí wa alaikum salam olólùfẹ́ bàbá Lágége Yiooo ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín àlùbáríkà àwọn ẹni rere wájú ọlọ́run tẹ́ bá ṣe ń wọlé mo fẹ́ kẹ́ má bá mi fi sálámà sí mo fẹ́ kẹ́ má bá mi fi sálámà sí ẹ dákun ṣé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí só yẹ kí wọ́n gbèrú gbésẹ̀ yẹn àbí kò yẹ kí wọ́n gbé ajiwa Adam Àyìnlá mo kí yín púpọ̀ ìbànújẹ́ ò ní kàn yín kò dẹ̀ ní dé bá yín albarka Muhammad ẹ dákun ẹ jẹ́ ká yára wa nílà káì mo kí bàbá mi dáadáa Olúwaníṣọlá Murtado ọlọ́run ò ní jẹ́ kí n wá yín tì albarka Maulana Sheikh Adam albarka nabuwa Muhammad bákan náà bàbá Muhammadu Bello ọba Fọláhàn ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín emergency ustaz wa alaikum salam gbogbo yín tẹ̀ ń wọlé sórí ètò pátá òun ni mò ń kí ẹ jọ̀ọ́ bá mi tẹ like love and share kẹ́ wá máa bá mi dáhùn béèrè yìí naam lọ́dọ̀ tèmi o mi ò sọ tẹlòmí lọ́dọ̀ tèmi ìgbésẹ̀ tí àwọn ògo Ìlọrin gbé step tó dáa púpọ̀ ni tó dáa púpọ̀ ni nítorí wípé Yorùbá sọ pé ọmọ àlè èèyàn ni ó rí inú tí ò ní bí Sheikh Abubakar mo kí yín púpọ̀ bàbá Muhammad Abubakar mo tún kí ẹ̀yin náà púpọ̀ bàbá dáadáa ó tọ́jọ́ mẹ́ta ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ má bá mi dáhùn béèrè yẹn àfáìdá so a fi nọ́mbà síta ọ̀rọ̀ yẹn ò ní gùn púpọ̀ rárá màá fi nọ́mbà síta tá a fi dá sétò jálù nọ́mbà yẹn a fi dá sí ètò ṣùgbọ́n kó tó di pé màá fi nọ́mbà síta ẹ dákun mo fẹ́ kí gbogbo wa náà ẹ jájọ fi kọ́mẹ́ǹtì dáhùn question yìí ògo Ìlọrin gbégbèsè tí wọ́n gbé ẹ dákun ṣégbèsè tí wọ́n gbé yẹn só yẹ kó rí bẹ́ẹ̀ tàbí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jáwọ́ kọ́ máa dáhùn lórí kọ́mẹ́ǹtì kó tó wá di pé a wá gbà sórí kọ́ọ̀lù ẹ má jẹ́ atara wa o ẹ dákun ẹ jẹ́ ká mú ẹ̀tàn kúrò ńbẹ̀ Ọlọ́run ọba fẹ́ràn àforíjìn púpọ̀ gan ó fẹ́ràn kéèyàn tọrọ kéèyàn tọrọ àforíjìn nítorí pé Ọlọ́run ọba tí máa ń forí jìyàn ni òun náà ló ní inna Allaha gafurun rahimun aláforíjì lòun oníkẹ́ lòun bá mi táìpù nọ́mbà yẹn táìpù ẹ̀ sórí péjì kí n sọ̀tì ẹ̀ sí bíbá yìí nọ́mbà tí a fi gbà kọ́ Ọlọ́run bá ní inna Allaha gafurun rahim dájúdájú òun aláforíjì lòun ò tóun bá tún wá foríjì yẹn tóun á tún kẹ́yàn ṣùgbọ́n téèyàn bá tọrọ àforíjì lọ́nà tí ò tọ́ Ọlọ́run ò ní foríjì yẹn nítorí wípé ẹjẹ́ akólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọlà wàlá ewé ló kọlà sẹ́kọ̀ọ́ lára tó bá rọ ẹ̀kọ́ tá à ń jẹ tó bá rọ sínú white nylon tí white nylon yẹn tí ò bá mẹ́tì mọ́ lára kó falà sí lára
wàláì tí ò bá falà sí lára bẹ́ẹ̀ kọ́ yẹn ṣe wà náà ni ó wà. Gbogbo ẹni tó bá gbọ́ àwọn ọ̀rọ̀ tí àáfàá yìí ti sọ sẹ́yìn ẹ jẹ́ ń lò ó bẹ́ẹ̀ jẹ́ ń pè ní àáfàá yìí tí àáfàá yìí ti sọ sẹ́yìn táwọn ògo Ìlọrin bá gbèrú gbèsè tí wọ́n gbé lónìí lábẹ́ olórí wa Àdìó bàbá ń bàrígà ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn tọ́n bá gbèrú gbèsè yìí lónìí ó tọ́ bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ tó wá fi nǹkan kan kún fún yín ṣe rí Abdulaziz Adégbọlá Talọ́lọ́hun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà kò ju eléyìí lọ. Ṣé bí nǹkan táwọn ògo Ìlọrin báwọn náà jà sí gbà yẹn ni pé ó ń pe àwọn bàbá wa bí wọ́n ṣe jẹ́ ó sì ń parọ́ mọ́ wọn. Àwọn fídíò sì kó wà lọ́wọ́ mi báyìí mi ò gbọ́dọ̀ play ẹ̀ nítorí wípé nínú ẹni tó máa ń wá kó da lèmi wà èmi ò sí nínú kó bàjẹ́. Tó bá jẹ́ wípé nínú àwọn tí mo wá kí nǹkan bàjẹ́ làwa náà bá wà ní irú àwọn fídíò yẹn ká mọ wá tún gbé síta ká mọ tún fi ṣe program nítorí wípé kò sẹ́nìkan láyé tí ó tẹ́tí mọ́ gbọ́rọ̀ àwọn fídíò yẹn tínú rẹ̀ ó dùn. Téèyàn bá wá fẹ́ tọrọ àforíjì ni ó ní ìlànà téèyàn ó fi tọrọ àforíjì. Kí ló dé tó jẹ́ pé ẹ fẹ́ fọ́lọ́ lànà yẹn àǹdẹ́kọ̀ọ́rẹ́sọ̀ fún àáfàá kan tó ń sọ wípé ebi ń pa àwọn mùsùlùmí ẹ̀yin ògo Ìlọrin tẹ́ ń gbé yẹn lọ sílé ẹjọ́ owó lẹ̀ ń lọ ná níbẹ̀ ẹni tẹ́ ń gbé lọ náà owó náà lòun náà ń lọ náà tá a bá pa gbogbo owó yìí pọ̀ á fi fáwọn mùsùlùmí tí ò ní á fi fún wọn lóúnjẹ. àáfàá ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n bá bẹ̀ wò dáadáa ọ̀rọ̀ yẹn ó tako làákàyè fẹ́ni tọ́lọ̀ ń bá bò ní làákàyè ó tako kódà kò mú làákàyè dání rárá ni ó jìnà sí làákàyè gan. ẹnìkan ò kí ń bọ̀ fẹ́ lọ ilé ẹjọ́ ní tó bá ti mú yín tó ti di ilé ẹjọ́ kódà tẹ́ bá kóra yín lọ police station tẹ́ bá tó sọ fún wọn pé tọ̀ àti ṣe tó tà fẹ́ parí ẹ̀ ní kúrò ń bẹ̀ lọ́fẹ̀ẹ́. ṣùgbọ́n ní tó dáa ni kéèyàn ṣe nǹkan tó tọ́ ẹ ṣe ń tẹ́ nìyí ẹ ṣe bá ẹni yìí sòdodo ọ̀rọ̀. Ẹ jẹ́ kẹ́ni yìí mọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ kó mọ ibi tó kù sí. Wàláì ẹ jẹ́ kó mọ ibi tó kù sí. Àti ṣe tó tà fẹ́ mọ gbà kọ́ àti ṣe tó tà fẹ́ mọ gbà kọ́ ẹ dákun. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé nísìnyí àti ṣe tó bá tásìkò tá a bá gbà kọ́ ẹ dákun máa ṣàlàyé ẹ jẹ́ ń kọ́kọ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan sí méjì náà. So nkálukú yín ẹ kàn ń jáde ẹ kàn ń fẹnu sọ̀rọ̀ wá ìtẹ́ ẹ ṣe sọ fẹ́ nìyí kó ṣe ń tó tọ́ àti ń tó yẹ. Ẹ jẹ́ kẹ́ni yìí ṣe ń tó tọ́ àti ń tó yẹ. Wàláhì ẹ jẹ́ kó ṣe tó bá wá ṣe ẹ wá ò bọ́ yá àforíjì yẹn máa wá àbí kò ní wá. Àforíjì tẹ́ni yìí ń ṣe yìí ó ń ṣe àwọn nǹkan míì tó ń jáde nínú ọ̀rọ̀ yẹn tó tún jẹ́ pé ó lè ba gbogbo ohun tí ń jẹ́ àforíjì yẹn ó lè bàjẹ́. Ẹni tó ń ṣe astaghfirullah ó ń ṣe sìná ó dẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ó ṣe astaghfirullah ó dẹ̀ tó rìn létí bèbè sìná yẹn ègé ẹja kun ṣe istighfaru yẹn só lè gbà. Ẹ̀rọ kò só lè gbà. Nínú ọ̀rọ̀ tó ti síwájú tẹ́ni yìí ti sọ ni wípé tóun bá fi lè gbéra òun wá báyìí kí nǹkan báyìí kó sóun ẹni yìí sọ ẹsẹ̀ fẹ́ jẹ́ ká gbé e gbà bí tí ó yẹ ká gbé e gbà. Ẹ wá ń sọ pé ká má máa fojú tí ọ̀dà wo àwọn mùsùlùmí. A ní nǹkan tí mò ń béèrè ni wípé ta ló lọ́hùn
nǹkan títa lọ́lọ́run ṣe ẹ dákun títa lọ́lọ́run ṣe pẹ̀lú ntẹ́ni yìí náà ṣe ẹ dákun ẹ sọ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ẹ sọ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ẹ jẹ́ ká kó ní àbòsí Ọlọ́run ò fẹ́ràn àbòsí kí ló dé tá à ń ṣàbòsí kí ló dé tá à ń ṣe àbòsí ẹ wá lọ́rọ̀ mọ́bi tí ò yẹ kẹ́ ẹ lọ́ mọ́ ẹ jẹ́ kẹ́ni yìí mọ̀ kó ti ṣàṣìṣe ẹ jẹ́ kó mọ̀ pé òun ti ṣàṣìṣe kó wá ìyẹn 20 ọdún a máa jóni lọ́wọ́ ìyẹn 20 ọdún a máa jóni lọ́wọ́ ẹni yìí ò sọ pé tóun sọ lórí bàbá lówó òrò wọn ò sọ mọ́ kò sọ pé tóun sọ lórí Sheikh Adamu wọn ò sọ mọ́ kò sọ pé tóun sọ lórí ọba lọ́rin wọn ò sọ mọ́ kò sọ pé tóun sọ lórí ìmámù lọ́rin wọn ò sọ mọ́ kò sọ bẹ́ẹ̀ wàláì kò sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kẹ́ni yìí jáde kó sọ pé mo sọ pé bàbá lówó òrò ẹlẹ́bọ ni ṣùgbọ́n bàbá lówó òrò kì í ṣe ẹlẹ́bọ mo parọ́ mọ́ wọn ni ní tí wọ́n ń pè pé yẹn tọrọ àforíjì nìyẹn ní tí wọ́n sọ pé yẹn sọ̀rọ̀ tó dáa nìyẹn ẹni yóò jáde pé mo ní pé Sheikh Adamu o àfáàbù ni òun ló bẹ́ẹ̀ sì jẹ́ nílẹ̀ Yorùbá ẹni yóò jáde kó sọ bẹ́ẹ̀ pé tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ o mo parọ́ mọ́ wọn ni ẹ dákun gbogbo ẹ̀yin olóye tẹ̀ ń wò mí tó bá jẹ́ pé tí ń sọ yìí ò bá rí bẹ́ẹ̀ ẹ dákun tó lọ ẹ kọrẹ́ tèmi náà ẹni yóò sọ bẹ́ẹ̀ náà bàbá wa sí Jackman látàyè ṣe Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún bàbá náà happy birthday to you sir long life and prosperity ẹ̀mí gígùn àtàláfíà ara Ọlọ́run má sábà wá jogún ẹ̀ fún yín níjọ́ kínní àná tí bàbá wa sí Jackman tí wọ́n fẹ́ ṣe àtúnṣe lérí ọ̀rọ̀ àwọn àti Malam Yusuf wallahi lazim ẹ wo bí Sheikh Jackman ṣe ẹ wo bá ṣe sọ̀rọ̀ wọ́n ní láti sọ wípé gbogbo tí mo sọ o ìgbà tí inú ń bí mi ni mo sọ ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sẹ́ni yìí sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ gbogbo tí mo sọ lérí ọ̀rọ̀ bàálù lọ́rí irọ́ ni kò rí bẹ́ẹ̀ ó sẹ́ni yìí sọ bẹ́ẹ̀ kàkà kan sọ bẹ́ẹ̀ tí wọ́n ń sọ ni pé níbi tí n bá ti sọ àlékún lórí ọ̀rọ̀ tí mo sọ sí wọn that means ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bẹ́ẹ̀ lórí ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run lórí gbogbo tá a bá ń ṣe wallahi lazim ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká páyà Ọlọ́run ẹ dákun ẹ jẹ́ páyà Ọlọ́run ẹ jẹ́ rántí pé tá a bá kú láyé ọ̀run là ń lọ wàláì bẹ́ẹ̀ni yìí bá ṣe bó ṣe yẹ kó ṣe káwọn ògo Ìlọrin bá yarí wípé rárá o kò lè rí bẹ́ẹ̀ o àwọn takò wọn bàbá mi Adébísí Ọlọ́run oníjọ́ bàjẹ́ fún yín alibarika Muhammad wọn à ní dìpọ́tù yín wálé lágbára Ọlọ́run bàbá mi Ọládìméjì Àlìkánkà wí gbogbo yín ni mò ń kí ìbànújẹ́ ò ní dé bá gbogbo yín o alibarika Muhammad àwa wà nínú ẹni tó bàtà lọ́lọ́run bẹ̀bẹ̀ ẹ lọ wo gbogbo prógámù mi tí mo ṣe sẹ́yìn lórí prógámù yìí kan náà ni lórí prógámù yìí kan náà ni a wà nínú ẹni tó bàtà lọ́lọ́run bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ṣé báwọn fídíò yẹn ni wọ́n tó mú wá padà gbogbo wa ò kí ń salábọ̀ làákàyè náà àwọn èèyàn ò kí ń ṣe wèrè náà ẹjọ́ torí Ọlọ́run kí ni bàbá ń Bariga fẹ́ gbà pé tẹ́ni yìí bá sọ pé òun ṣetán láti gbogbo ohun tó òun ṣetán láti tún ṣe tí bàbá ń Bariga bá yarí àwọn àgbàlagbà ńlọrin ó pe bàbá ń Bariga pé kí ló ń ṣe ọ́ àwa la fi ọ́ síbẹ̀ ọ̀ya ṣe báyìí ló sì gbà ṣíṣe ọ̀rọ̀ tẹ́ni yìí sọ lórí ọ̀rọ̀ bàbá Mufti
tí wọ́n ń gbé káàkiri olójú màálù 16 oní kìíní kan oní tàbá jẹ́yàn ká tó jẹ́yàn ẹjọ́ tó lọ́run sọ padà síta sọ bẹ́ẹ̀ wípé n tí mo sọ yẹn o irọ́ ni mi ò sọ bẹ́ẹ̀ ẹjọ́ torí Ọlọ́run example ẹ̀yọ̀ kan ni mo mú wá yẹn sẹ́ ẹ lọ wo apology tí bàbá wa ṣe dákímálì ṣe ẹ lọ wo pẹ̀lú apology tí àáfàá yìí ń ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí torí ẹ ń pariwo pé ebi ń pa àwọn èèyàn mùsùlùmí ni wá ẹjá láàfọ̀ oríjì láàrin ara wa ẹ má jà gbéra wa lọ sí kóòtù mọ́ owó tó yẹ ká tún fi ṣàánú wa àáfàá yìí àáfàá sì ni wọ́n ń pè ẹ̀yin náà wàhálà àáfàá náà ń pè yín ẹ jẹ́ ká bá àáfàá lára yín ẹni tó bá ń pè láàfàá ó gbọ́dọ̀ ní kímọ̀ ẹ má jà wọ kímọ̀ tì lára yín ẹ dákun ẹ dákun. Òsàjámi Adégúnwà nígbà tí wọ́n fẹ́ ṣe apology tàkọ́kọ́ tó ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹjá lọ wò ó ẹjọ́ àwọn example mi mú wá fún yín yìí o tí kò bá rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹjọ́ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ correct mi ẹni kò rí bẹ́ẹ̀. Ustaz yẹsẹ alúnaka Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wa nígbà tí yẹsẹ alúnaka ó sapọlọjì ẹ lọ wò bó ṣe ṣe ẹ kúò nídìí àbòsí ẹ kúò nídìí ọ̀tẹ̀ ẹ já rìn bó ṣe yẹ kó rìn kò sẹ́lì kankan tó ya wèrè bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ ya wèrè ọ̀rọ̀ ni ó ṣe ẹ̀rọ náà pé lágbájá yìí mi tó ń lọ yẹn má lọ bẹ̀ bó ṣe yẹ kó ṣe bó ṣe yẹ kó ṣe lélẹ́yìí. Kí ló dé tá à ń sọsú jájú ẹjẹ́ àgbàgbé pé tá a bá a ṣe ń ro láyé iná láàárọ̀ lọ́dọ̀ Ọlọ́run lálẹ́ kìyàmọ̀. Intanet yìí sọ lérí ọ̀rọ̀ sọ láti ó ní ẹ wo bàbá yín ẹni bàbá yín sọ podo mi ṣé báwọn ọmọ rẹ̀ lérí káàkiri dèdè ẹ ti gbàgbé fídíò yẹn ni ẹ jọ nítorí Ọlọ́run sẹ́ni yìí jáde sọ bẹ́ẹ̀ wípé ẹni tí mo sọ yìí ò bẹ́ẹ̀ kọ́ lórí o. Ntẹ́ni yìí sọ ni wípé níbi tí mo ti sọ àlékún lérí ọ̀rọ̀ wọn ẹjẹ́ gbọ́ náà níbi tí mo ti sọ àlékún lórí ọ̀rọ̀ wọn ẹjẹ́ àjọ fi làákà ìgbọ̀ kí ló dé tẹ̀ ń ṣàbòsí kí ló dé ọba Ìlọrin ọba ẹlẹ́bọ ni wọ́n ń dọ̀bálẹ̀ kí wọ́n ń ṣe kinní kan ọba yín ọba kinní kan ọba kinní kan tẹ́ni yìí sọ ti jáde síta pé gbogbo ohun tí mo sọ lérí ọba yìí bẹ́ẹ̀ kọ́ lórí ẹjá bẹ̀rù Ọlọ́run ẹjá bẹ̀rù àti sùn ẹjá bẹ̀rù Ọlọ́run ẹjá bẹ̀rù àti sùn ẹjá rántí pé ìjọkànjọ́ kan là á kú láyé ìjọkànjọ́ kan ni wọ́n máa pè wá tá à ní lè jẹ́ mọ́. Ẹjẹ́ rántí gbogbo tá à ń ṣe láyé yìí àpẹẹrẹ àlìkíyàmà ni gbogbo wa là ń lọ bá Ọlọ́run kí la fẹ́ jábọ̀ fọlọ́run ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ Ọlọ́run tẹ́ ẹ sì mọ ọ̀rọ̀ ìjẹ́ látòrí bàbá ń Bàrígà tí wọ́n ń jẹ́ president Ògo Ìlọrin ẹ dákun ṣé tí bàbá ń Bàrígà ètò tí wọ́n gbé dání yìí ẹ dákun ṣe tó àbòsí ni gbogbo wa la jáde o ṣe mọ̀ pé ńgbà títa lọ́lọ́run tó ṣe nǹkan tó yẹ kó ṣe ọ̀rọ̀ parí síbẹ̀ àwọn example lèmi mú wá yẹn tó bá jẹ́ pé àwọn example tí mo mú wá yẹn ò bá rí bẹ́ẹ̀ ẹ correct mi ẹ tún mi ṣe ẹ dákun torí Ọlọ́run ẹ tún mi ṣe màá sì gbà tún ṣe màá gbà tún ṣe. Ṣé bá fàyẹ̀sì àlùlọ́kà ṣe sapọ́lọ́jì nìyẹn ẹ dákun ṣé bí àáfàá wa Jackman àtàyè ṣe bó ṣe sapọ́lọ́jì nìyẹn Òsàjámi Adégúnwà ṣé bá ṣe nìyẹn ó tún kó àáfàá kan náà tí mo fẹ́ rántí ẹ dákun ṣé bí wọ́n ṣe nìyẹn ẹ jẹ́ á rìn bó ṣe yẹ ká rìn. Assalamu alaikum.
naam orí ètò lẹ wà àti ìṣètò tá a fẹ́ máa gba kọ́ but ẹ ti wọlé náà bismillah àkọ́kọ́ ń bẹ̀ ẹ dákun ẹ dúró ná ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí prógámù mi ó ní rule and regulation ẹ dákun gbogbo àwa tá a bá fẹ́ sọ̀rọ̀ mi ò fẹ́ èpè ẹ jẹ́ sọ̀rọ̀ wa kọ́rọ̀ wa neat ẹ jẹ́ kí wọ́n rẹ́ kọ́kọ́ nínú ọ̀rọ̀ wa bismillah ẹ jẹ́ kí wọ́n rẹ́ kọ́kọ́ nínú ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ naam àfa ní ìkáyé ẹ ṣeun ẹ bá mi táìpù ẹ ẹjọ́ ṣe bá ní ìkáyé náà ṣe tiẹ̀ náà nìyẹn ẹ jẹ́ á fìbẹ̀rù Ọlọ́run kọ́rọ̀ wa ẹ jẹ́ á kúrò nídìí àbòsí ẹ jẹ́ á kúrò nídìí àbòsí ẹ má tan àbòsí mọ́ àbáyídà ẹ má tan àbòsí mọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má tan àbòsí mọ́ ẹ má tan àbòsí mọ́ mo ti pín ní nọ́mbà síbẹ̀ ọ̀ya ẹ kọ̀nẹ́tẹ̀ ẹ má tan àbòsí mọ́ ẹ jẹ́ á gba kọ́ lọ́dọ̀ ẹ̀yin olólùfẹ́ kẹ́yìn náà bá wa dá sí ẹ jẹ́ á gba kọ́ 091 57 62 0332 nọ́mbà náà nìyẹn ọ̀ya kọ̀nẹ́tẹ̀ mi lé 332 masha Allah 332 091 57 62 0332 nọ́mbà náà nìyẹn gbogbo àwa tá a bá fẹ́ pè wọlé ní bismillah ẹ má ṣe pé o wọn àyè ṣépè lérí ètò tèmi wọn àyè ṣépè lérí ètò mi o ti connect everything ti wà okay now bismillah gbogbo àwa tá a bá fẹ́ pè 091 57 62 0332 bismillah gbogbo àwọn tá a bá fẹ́ pè ní bismillah mo ti fàsìkò lẹ̀ báyìí ẹ mọ̀ pé mo ti ní mi ò fẹ́ pẹ́ lórí ètò yìí rárá mi ò fẹ́ pẹ́ ẹ wá tó nọ́mbà yẹn type mo ti pín ní nọ́mbà yẹn ó dàbí pé àwọn rí ni gbogbo àwọn tá a bá fẹ́ pè wọlé ní bismillah tẹ bá pè fídíò yẹn tinú rí ó dùn. Salamu alaikum. Assalamu alaikum salamu sir. Naam, orí ètò lẹ́wà báyìí sà. Ẹ kú iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ọba ní í ṣe sà. Ọlọ́run ọkùnrin jálẹ̀. Àmín sà. Ara nẹ́bí o. Àmín o. Ètò tí ẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹ̀ ṣẹ́ ń gbọ́. Naam, gbogbo ayé ló ń gbọ́ yín. Wallahi à ń gbádùn yín púpọ̀. Ẹ ṣeun sà. Àkọ́kọ́ ọ̀rọ̀ lórí ẹ̀ ní pé Ògo Ìlọrin ò ní àbòsí kankan lẹ́yìn tí wọ́n gbé lọ. Naam. Ẹlẹ́ẹ̀kejì lérí ẹsẹ̀ ń gbọ́ sà. Gbogbo ayé ló ń gbọ́ yín, gbogbo ayé ló ń gbọ́ yín. Ògo Ìlọrin bàbá ń bàrígò lábòsí kankan lórí ẹ̀. Ẹ ṣeun. Wallahi súnmọ́ billahi dẹ̀ṣẹ̀ gbogbo bí ọ̀rọ̀ ṣe lọ yẹ́nyẹ́ là ń tẹ̀lé gbogbo ọ̀rọ̀. Apọ́lọ́jì ìtọ́lóhun fẹ́ ṣe bó ṣe ń ṣe apọ́lọ́jì ní ṣe yẹn. Kò sí bó ṣe yẹ kí wọ́n ṣe. Ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ń jáde tí wọ́n ń kún àtẹ̀lé àwọn náà lánàá gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ Saheed Shittu wọ́n ní àwọn ọ̀fẹ́ kọ́pẹ́ lórí ẹ̀ wọ́n sì kọ́ ti fò mọ́ lẹ́nu. Tó sì já sí pé àwọn náà ń pè lánàá ká ṣàlàyé ibi tí Saheed Shittu kù sí púpọ̀ ẹni tó ní tẹ́ dájọ́ sí òun ká lè bára wọn sọ̀rọ̀ lórí ẹ̀. Ìpè àfa àwọn oníṣèpèlé nìkan gẹ́gẹ́ bíi pé fúrógámù yẹn fúrógámù elépè. Masha Allah. Wallahi ẹ̀yà aláwọ̀ àwọn èèyàn tí wọ́n ṣépè ń tòótọ́ àmọ́ Ògo Ìlọrin wallahi wọn ò ṣàbòsí Ògo Ìlọrin ò ṣe lábòsí kankan lórí ẹ̀ Ọlọ́run kún wa bẹ́ẹ̀ lọ. Àmín sà, ẹ ṣeun sà. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Naam. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín.
so gba tá bá fẹ́ pè wọlé dákun ẹ já rọra máa dá sí sókí tó sókí ẹ má jẹ́ á sọ̀rọ̀ àlùfànṣá ẹ jẹ́ kí wọ́n rí dáadáa lára tiwa náà Sheikh Usman Ayul Qayyum mo kí yín púpọ̀ salaam alaikum wa alaikum salam naam ẹ bá gbóhùn sókè orí ètò lẹ́wà sà wa alaikum salam naam orí ètò lẹ́wà gbogbo ayé ló ń gbọ́ yín Ẹ̀kúnṣẹ́ ọlọ́run àfá. Yes sir. Gbogbo ayé ló ń gbọ́ yín o. Salaam alaikum. Salaam alaikum. Kọ́ọ̀lù ń jákọ́ o. Kọ́ọ̀lù ló ń jákọ́ o. Salaam alaikum. Salaam alaikum. Orí ètò lẹ́wà o. Kọ́ọ̀lù yẹn ń já kọ́ọ̀lù ní o. Salaam alaikum. Wa alaikum salam. Naam, orí ètò lẹ́wà báyìí sà. Mo bá yín dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run bá ń jẹ́ kẹ́mi yín gùn o. Àmín sà. Ọlọ́run fún yín lẹ́nu gbígbà àlàáfíà ara o. Àmín o. Ẹ ṣé gan o. Ẹ jọ̀ọ́ sà, ọ̀nà méjì ni mo ní ọ̀rọ̀ mi sí. Naam. Alákọ̀ọ́kọ́ àlẹ́áfù ìndà rọ̀sùlù láì tá a bá fẹ́ lò ká lò ní ọ̀nà tó tọ́ tọ́lọ́run ló di wá lọ́jọ́ ìgbìndé àlùkìyámà. Ògo Ìlọrin ọ̀nà alákọ̀ọ́kọ́ tí wọ́n gbà ní àbòsí tí wọ́n sí àbòsí yẹn ó padà rinlẹ̀ tí ó sì dọ́dọ̀ Ọlọ́run ní gbogbo Ìlọrin ni pé tá bá padà lẹ́yìn kéèsì kan ti lọ yìí ọwọ́ padà ti wọ àbòsí ayé àti tọ̀run báwọn. Torí pé yàtì àlùnọ́kà sun ẹ̀wọ̀n wọ́n mú ó sun ẹ̀wọ̀n ó sì tún padà sáfọ́lọ́jì lẹ́yìn tó sáfọ́lọ́jì kó tó san gbogbo alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bàbá àfáà kan àbí tí méjì àfáà kan tóun lóhùn gbẹ̀bẹ̀ tó wá di kẹ́ ẹ̀ wọ́n á gbé kiri nísìn egbò tó ti san ní olè san mọ́ tó bu ní jẹ àdìbò náà ti wí sọ́kàn gbogbo àwọn ọmọ tó ti bàjẹ́ ìtùpọ̀ wọ́n ti sapọ́lọ́jì kọ́ yẹn wọ́n ta kámẹ́rà sí Ani Ìkáyé lórí wọ́n ta kámẹ́rà sí Tàdémì Adégúnwà lórí wọ́n ta kámẹ́rà sí Jákèmọ́lì lórí wọ́n ta kámẹ́rà sí gbogbo Yàtì Àlùnọ́kà lórí wọ́n ta kámẹ́rà sí gbogbo yẹn lórí kó náà kúnlẹ̀ kó máa yílẹ̀ ká ta kámẹ́rà sí lórí kó jẹ́ tí ó bí yìí bá àti ẹ̀dẹ́ tẹ́sán kó jẹ́ evidence. Ó yẹ kó rí bẹ́ẹ̀ kò lè lọ bẹ́ẹ̀ kankan lè lọ bí pé wíwí nígbà tó jẹ lọ tó wìn lọ ni ó wìn ní ó sì wìn lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ tèmi. Àdúrà tèmi ní gbólóhùn kó sáà máa wà kí kóòtù fi yan tó yan bóyá gbogbo àwọn tó ń lọ ń bẹ̀ ọ́ táláwọn gbẹ̀bẹ̀ rẹ̀ wọ́n bá ti kóòtù lọ àtùjọ mọ́ Nàìjíríà náà. Tó kò yẹ mílíọ̀nù èèyàn bílíọ̀nù èèyàn náà retí kó wọ kóòtù. Jáde gbogbo àwọn bákan ń ṣe stage money stage pèsè bó ti bẹ̀yìn ó ti bẹ̀rẹ̀ kódà bàbá wa lérò kódà bàbá wa ní ìrọ̀nà gbogbo ń tán fa ìrọ̀nà pa àwọn bàbá yóò ní interest. Wọ́n ní interest wọn bá sì ní ègún ti wà ńlẹ̀ pé kéèyàn bú àwọn ẹni Ọlọ́run wọ́n ní lòun mo lè rúlà mọ́ súnmọ́ ìwọ ni ó ti jẹ́wọ́ kò níbi pa mọ́ àbàbá lọ́wọ́ ló máa bẹ́ tó ti jẹ́wọ́ ọjà yóò máa ní mo gbà nínú kò nídìí ìwọ yẹn ti wà lára ẹ̀ báwọn àwọn ọmọ ló kàn kù kì í ṣe pé o so torí náà ìdí eléyìí àwọn Ògo Ìlọrin tó ti ṣe mílíọ̀nù èèyàn nìkan padà àwọn oúnjẹ tó ń tẹ̀yàn Jésù lówó tàdá o ṣùgbọ́n tán gbé dání òdodo l'Ògo Ìlọrin gbé dání for now báyìí tí gbogbo ayé sì ń wò wọ́n tá sì ń gbọ́ wọ́n tá sì ń fẹ́ ti fún wọn. Tó bá wá ná o torí ẹni yìí ń ná owó fún gbogbo àwọn blọ́gà kan èmi ò wá rò pé wọ́n gbé gbogbo tí ó ti ṣe síwájú àwọn blọ́gà yìí ká tó bẹ̀rẹ̀ sí gbá fọ́ọ̀tì fún pẹ̀lú owó mi o Ògo Ìlọrin ṣe ká o ti ṣàbòsí o èyí tẹ́ ń tò lọ yìí ẹ̀ ń láre lọ́wọ́ ni bẹ́ẹ̀ bá ti wá padà ó ti dàbòsí o. Ẹ ṣeun sà. Salaam alaikum. Salaam alaikum. Ẹ ṣeun sà. Ẹ ṣeun sà. Wa alaikum salam. Orí ètò lẹ́wà o. Wa alaikum. Salaam alaikum, ẹ ti wà lórí ètò. Hello sà. Ẹ ti wà lórí ètò, orí ètò náà lẹ́wà.
ẹ̀tọ́ ìdí ni pé torí Ọlọ́run torí ànábì náà ló fi bẹ̀yìn. sallallahu alaihi wasallam. ẹ gbìyànjú ẹ jẹ́ kó kóòtù lé kájẹ kọ́kọ́ fakọ́lọ́jì ilẹ̀ tí ò bá ti lè ní pé káwọn náà tan kámẹ́rà sí lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ̀bọ̀ ní gbogbo àwọn èèyàn lífì sí yín ó ní bí Yàtì Adúnákà ṣe ṣe ó ní bí Jamiu ṣe ṣe ó ní bí Aníyìkáyé ṣe ṣe ó ti wá jẹ́ ká fọwọ́ ra yẹn pẹ̀lú ṣáà ti pin déédéé lé ṣé bó ṣe lọ́nù Al-Qur'ani ni. so salamu aleykum kí fẹ́ lómi ṣáà Ọlọ́run ó jẹ́ kẹ́mi igun bàbá ẹ fẹ́ láyé níta ẹ̀ ṣe yọ Ọlọ́run ó wọlá Ọlọ́run bá fún yín ẹ ṣe gan. gbogbo àtàbá fẹ́ pè wọlé ní bisimilah a lè fi nọ́mbà yẹn náà pé WhatsApp call masha Allah a lè fi pé WhatsApp call Musa Taofik ẹ lè fi pè sórí WhatsApp call náà ẹ lè fi pè sórí WhatsApp call. Salamu alaikum. Wa alaikum salam. Naam, orí ètò lẹ́wà sá. Ẹ kú ètò bàbá. Ọlọ́run ọba ní tó sá. Ọládójì. Àmísà, àmísà. Ẹ jọ̀ọ́, ìfẹ́kọ̀ bẹ sọ̀rọ̀ bíi méjì kan ni. Ok sá, gbogbo ayé ń bọ̀. Kí ló dé tí àbòsí kún ara wa mùsùlùmí báyìí? Wàláì súnmọ́ bí láì, àwa mùsùlùmí, alábòsí ni wa. Ẹni yìí tí ó gbọ́ nǹkan tó ṣe ìgbà tó ń ṣe ń gbà yẹn ibo làwọn èèyàn yìí wà tó ń bá bẹ̀bẹ̀ lẹ́nu. tọ́ọ̀rì ìsákìyèsí ń gbà yẹn. náà ẹ̀sẹ̀ ká gbà pé ó ti ṣàṣìṣe. èmi ní àǹfààní máa ń sọ wípé ẹni tó bá ṣàṣìṣe ó gbọ́dọ̀ kábàámọ̀ nǹkan tó ṣe. ó dára dé bẹ́ẹ̀ mọ́. ṣé àṣìṣe ni wọ́n ń gbè ní ẹ mo sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yín ó bà àwọn èèyàn lórúkọ jẹ́ ó fẹ́ jẹ́ káwọn tó ń tẹ̀lé ẹ mọ̀ pé ó bà àwọn lórúkọ jẹ́. jáde síta gbangba gbogbo bí mo tó ń gba ṣé wàá dàmú ó bà àwọn lórúkọ jẹ́ ni o bàbá yìí ò rí bẹ́ẹ̀ rú. ìdí mo tó ń gba kinní kan ó bà àwọn lórúkọ jẹ́ ni wọn ò rí bẹ́ẹ̀ ìyẹn ni wọ́n ń gbè pé yàn túbá. kò sí nǹkan tí ń jẹ́ àsọlé inú ọ̀rọ̀ yàtọ̀ pé tó bá lo sàsọlé mi kí n tó ń sọ pé ẹni yẹn òótọ́ nìyẹn. Jésù ìwà dàmú ló bá Ìsìlámù lẹ Yorùbá jẹ́ kí ló ṣe Ìsìlámù lẹ Yorùbá ṣẹ́rí àwọn èèyàn wa tó ń pera wọn láàfáà ètò máa rí ìbínú Ọlọ́run ló pọ̀ jù. àfáà mo fi Ọlọ́run búra fún yín kí Saheed Shittu tó dé àwọn ẹlẹ́bọ olówó oògùn wọn gbilẹ̀ tó báyìí rárá ó dà wọ́n tó bẹ̀rù mùsùlùmí. òun gangan ló dé tó wá promote wọn. ẹlẹ́bọ tí wọ́n pọ̀ lọ rẹpẹtẹ ọmọ mùsùlùmí ilé ìjọdẹ́rù ń bà tẹ́lẹ̀ láti lè sọ ìgbà èmi náà mo máa ń dọ́gbọ́n sí kinní kan òun bá ti jáde táwọn lè gbé tẹ́bá máa mú ìsìlámù ní dání ẹmu dání òun ó sọ̀rọ̀ ní bàbá òun. Òkè sí nǹkan tó fà á. Torí pọ́n rí bó ń ṣe gbogbo jàkújàkú tó ṣe yẹn. Kò sí àwọn kan tó bá wí ni. Ibùdó àti jáde fọmọ mùsùlùmí gbé à. Mo ń ṣe nǹkan kí ẹgbọ́n o. Ó máa ń ní mùsùlùmí náà. Ó ní wọ́n lára. Kódà kan máa yọ ṣé ń gbà yẹn. Wọ́n ti gbé sí gbangba ń sìn. Débi pé àwọn ẹlẹ́bọ yìí àwọn àfáàwò jẹ́ nǹkan kan mọ́ wájú wọn. ẹjọ́ ta ló fa gbogbo ẹ̀. ibi tí àwọn àfáà kan ṣe àbòsí dẹ́nsì ìyẹn àwọn tán náà ń bẹ̀bẹ̀ fún yìí ọ̀bẹ̀rù Ọlọ́run ẹgbẹ́ àtijọ́ àti mú òun ló ń jẹ́ kó máa wí kótókòtò kan wí lẹ́nu. orí live program ní Saheed Shittu wà tó ti pọ́n Sunday Igboho lé ẹlẹ́bọ̀ pátákú tó dẹ̀ yẹ ẹ̀yẹ ṣé mìíràn nílẹ̀ àti bàbá akéwùgbà gold. ó ti nú wọn ní látòbọ̀tán tó dáa.
ìṣòwò ń sọ fún lọ́dẹ̀ ẹgbẹ́ alábòsí lèmi náà bọ̀dá mi ẹ̀yìn kọ́lá alábòsí o ẹjọ́ sí ìsìlámù lélẹ́yìí iṣẹ́ ẹ̀rẹ́ wo ló ṣe fẹ́ sìn káwọn àbáṣọ dúró lẹ́nìí tó ń pariwo ẹ kìíní kan ni gbogbo tó ṣe látòkè délé àbúrú ni ó fi pẹ́lẹ́ bọ lẹ́ni ó fi promote ẹ̀bọ ni so nǹkan dẹ̀ lè fi dẹ́kun gbogbo òwòṣì tó wù yìí onígbé ó délé ẹ̀. kọlù ń já kọlù ni o. Salaam alaikum. Salaam alaikum, ẹ ti wà lórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ má pè sórí ẹ̀yin nǹkan pè the other number, ẹ má pè rárá. Nọ́mbà ẹ̀yọ̀kan yìí náà ni. Òun ló jẹ́ máa pè fún yín. So nọ́mbà yẹn orí ètò nìkan dẹ̀ ló mọ̀. Tẹ́ bá pè lẹ́yìn ètò kò lè wúlò fún yín. 091 ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè ẹ jẹ́ kí n pe nọ́mbà yín náà 091 5762 0332 orí ètò nìkan ló mọ̀. So a fẹ́ jẹ́ kí gbogbo wa náà jọ dá sí káwọn yẹn náà mọ opinion kálukú wa. Ẹ dákun ẹ rí i pé mo dìídì fàyè yẹn lẹ̀ ni because àwọn èèyàn ti ń pariwo pé ẹ̀yin tẹ́ ń pè mo gbọ́. So àwọn èèyàn ti ń dà pọ̀ mọ́ra wọn wípé alábòsí làwọn ògo Ìlọrin oníkíní kan ni wọ́n oníkíní kan ni wọ́n ló jẹ́ kí n fàyè lẹ̀. Ẹ dákun mo sì fẹ́ kí gbogbo wa náà kájọ dá sí i. Kí ni ẹ̀ṣẹ̀ bàbá ń Bariga lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àti wípé ṣé bí bàbá ń Bariga ṣe ń ṣe yìí ǹjẹ́ àwọn bàbá yóò bínú sí pé ta ló ń rẹ̀ ń ṣe. Salaam alaikum, kọlù yẹn ń já kọlù ni ẹ dákun ẹ má bínú, kọlù yẹn ń já kọlù ni. Ajidis mo kí yín púpọ̀. Salaam alaikum. Wa alaikum salam. Salaam alaikum. Salaam alaikum. Wa alaikum salam, kọlù yẹn ń já kọlù ni. Mo kí yín púpọ̀ Ajidis Ajiwa Ismail, mo kí gbogbo yín. So ọ̀rọ̀ yìí ò kí. Salaam alaikum. Wa alaikum salam, orí ètò lẹ́wà ẹ bá wa sọ̀rọ̀ sókè. Aláwọ̀ jáde. Aláwọ̀ jáde yín pẹ́. Àmísà. Àpáta ìlú orúkọ mi láti Ìbàdàn. Tọ́ ẹ káàbọ̀ gbogbo Ìbàdàn kọ́ sà. Àti ìgbìyànjú àkúṣe ládá. Yes sir. Ọlọ́run tẹ wá lẹ́sìn rí. Àmísà. Àmísà. Àwọn kan bẹ tí mo fẹ́ ká wò. So pé ó dídé dídé ti wò ó ni. So bóyá àwọn èèyàn náà lè bá ń fojú yẹn wò ó. Torí pé ènìyàn wà yìí gbogbo tí ń pariwo ní ìsinmi pé òun tako jálàbí ni òun ta ṣe kíní kan ní nǹkan. Jálàbí tó lóun tako yìí àwọn tí ń ṣe jálàbí lónà tó dáa olówó àti ṣe jálàbí. Èmi ò kí mo tí ì rí ẹnìkan ó wà kí káwọn yẹn kọ́ lómi ti rí o. Lẹ́nìkan tó lè dákọ̀ pàtó báyìí pé lágbẹ́jà yìí ní ṣe jálàbí o òun lòun sọ pé òun lòun ò jẹ́ kó ṣe jálàbí nú. Àwọn tí máa ń fi jálàbí ṣàbúrú àwọn tó mọ̀ nìyẹn. Àbá ìṣọ́ àgbàbí wà á bè àgbàbí ó wí ọlọ́pàá wa ń ṣe dáadáa fáfá yẹn. Àmín. Àfá yẹn mo wo program àfá yẹn tó sọ yìí pé gbogbo àwọn tó ń pè ní àfọ oníjàlábí yìí kọ́ dárúkọ ẹnìkan tó ká aburú mọ́ lọ́wọ́ lájọ́ tó ti ń pariwo bàbá ń Bariga yìí tó ti ń pariwo bàbá Bariga oníjàlábí ni oníkíníkan ni kò rí ẹnìkan báyìí tako tó lè sọ pé bàbá ń Bariga gbá òun. Ọdún ló fi pariwo bàbá alágbára omi lórí ọ̀rọ̀ jàlábí tóbi bà wọn lórúkọ jẹ́ lórí Facebook yìí ẹnì kí o jáde rí ìkórí kan jáde rí báyìí pé ẹni báyìí bàbá alágbára omi gbá tàbí ni wọ́n lù ní jìbìtì látara jálàbí. Àwọn tó wá dọ̀rẹ́ rẹ̀ lẹ́nu yìí àfa àlìbìránì yìí ó ní ọdún tó fi dá. Gbogbo ayé ń gbọ́ yín o. So, Salaam alaikum.
Salaam alaikum. Salaam alaikum. Salaam alaikum. Ẹ jọ̀ọ́ má pè sí second number yẹn, number yìí nìkan náà ni kẹ́ pè sí. Number yìí nìkan ni kẹ́ pè sí. So program tọ̀sán yìí mo mú ètò yìí wá, ẹ dákun ẹ jẹ́ kí gbogbo àná ká jọ fojú wò. Àwọn tó bá láṣìṣe tá bá rí, ẹ dákun ẹ jẹ́ ká pè àwọn náà ṣàkíyèsí. Àṣìṣe àwọn ògo Ìlọrin tá bá rí, ẹ jẹ́ á pè wọ́n ṣàkíyèsí. Ṣé rí àforíjìn póríṣiríṣi o. Ọlọ́run wa náà sì leléyìí, ọba tí ń tẹ́wọ́ gba àforíjìn ni o. Mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan, gbogbo ẹ̀yin tẹ́ bá tọ́pọ̀rọ̀ yín ò bá rí bẹ́ẹ̀, ẹ dákun ẹ̀yin tẹ́ bá mọ̀ pé kò rí bẹ́ẹ̀, ẹ pè wọlé nísìn lórí ètò yìí kẹ́ kọ̀rẹ́ẹ̀tì mi. Nígbà tí Ìsọ̀jàmí Adégúnwà tí wọ́n kọ́ sí àforíjìn wọn lákọ̀ọ́kọ́. Salaam alaikum. Salaam alaikum. Ẹ ti wà lérí ètò. Kọ́ọ̀lù yẹn jára wọn ni. So ìgbà tí Ìsọ̀jàmí Adégúnwà kọ́kọ́ sí àforíjìn nígbà àtàkọ́kọ́ nípìlẹ̀, ẹ dákun ó ní bí wọ́n ṣe ṣe. Àbáyẹ̀sí àlùnákà ó ní bó ṣe ṣe. A ní ìkáyé ó ní bó ṣe ṣe. Salaam alaikum. Wa alaikum salam. Naam, orí ètò lẹ́wà sà, láti bo lẹ ti ń pè wá sà. Orí ètò náà. Yes sir. Láti Ìlọrin yàrin náà ni. Naam, ẹ káàbọ̀ sà. Orúkọ tèmi ni Afa Abdulrahim. Ayakumullah sà. Ẹ kú ètò. Ọlọ́wọ́ sàn yín lẹ́sàn. Àmín sà. Ọ̀làdà Muhammad. Sallallahu ta'ala alayhi. Ṣé rí ọ̀rọ̀ Saheed Shittu? Ṣé ń gbọ́ mi? Gbogbo ayé ló ń gbọ́ yín sà. Àwọn Yorùbá wọ́n pòwe, wọ́n ní ọmọ tí ọba àwọn Yorùbá pòwe, wọ́n ní pé ẹgbọ́mọgé bá kéègì inú gbó àgbàlagbà ní ọmọ ibi tí ó wò sí. Ìjọ tí ti ń bẹ̀rẹ̀ gbogbo wóróworó yìí tí wọ́n ti ń pè sákèésì tí ọ̀gbọ́n tí ọgbà gbogbo àwọn bàbá yìí kò sẹ́ni tó ṣẹ̀, àmọ́ wọ́n fẹ́ lérò ó sì fẹ́ lówó lọ́wọ́. Owó náà tí wàá rí yìí nísìn wàhálà lọ́wọ́ fíìsì. Wọ́n lè jẹ́ fẹ́ gbádùn owó tó ní lórí gbogbo nǹkan ló fi kó jọ. Ṣùgbọ́n ẹgbẹ́ mi fẹ́ sọ mẹ́rin ni pé bó ti wà yìí àti kí wọ́n jẹ́ ọmọ torí ọ̀rọ̀ tani Ọlọ́run. Àwọn tí wọ́n jẹ́ àwọn olóòṣà yìí, wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n wo tá a ṣe fún, wọ́n wo ní táwa mùsùlùmí ó ṣe, wọ́n Saheed Shittu wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ kan. Torí pé òun Saheed yìí ló pilẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí, òun ni foundation gbogbo ẹ̀. Bàbá sì fún ọba sì mú ọ̀rọ̀ yẹn ti délé ọjọ́ náà, kọ́lọ́ lè dá ìjọba tó pè kọ́lọ́ lè dá lóhùn. Ìbáwọn náà fọlọ́pàá amúyàn, wọ́n ti yàn mọ́ ní wọ́n ṣe oríṣiríṣi. Ẹ̀bẹ̀ wo náà wá ń bẹ̀ fún nísìn? Orí ètò náà lẹ́wà o. Bàbá wa láti Ìlọrin, a sì láwọn kwẹ́sẹ̀ ẹyọ kan sí méjì tá a fẹ́ béèrè lọ́wọ́ yín o. A ní kwẹ́sẹ̀ ẹyọ kan sí méjì tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ọlọ́run ni ọba aláforíjìn, a sì máa foríjìn ẹni tó bá rin àforíjìn lọ́nà tó yẹ kó rìn. A máa foríjìn ẹni lọ́nà tó yẹ kó fi orí jiyàn. Kò sẹ́ni kankan tó lè fìyà jẹ nìkan àfọlọ́hun. Ẹni tí Ọlọ́run ò bá dẹ̀ fìyà jẹ, èèyàn kankan ò lè fìyà jẹ. Gbogbo Ìlọrin bá dúró lónìí ipe a fẹ́ fìyà jẹ àfáà yìí, wàláì tí ò bá tọ́ síyà
ìyà kankan ò lè jẹ tógo lọ ní bá dẹ̀ dúró ní dúró pé a fi àjẹ afiẹ́lẹ̀ tó bá jẹ́ pé ntẹ́ni yìí ṣe lọ́dọ̀ Ọlọ́run ó tọ́ sí i torí pé yaf'alullahu ma yasha Ọlọ́run ṣùgbọ́n tó dáa ni ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá rí bó ṣe ń rí ìdí prógámù tèmi nìyẹn mi ò jẹ́ alátakò fẹ́ anybody tẹ́ bá dẹ̀ wo prógámù yìí bí mo ṣe ń ṣe ní rí pé ìtara bóyá kéèta àbábòsí ni mo fi ń ṣe láyé òun ni mo fi sọ pé ó ń dùn mí tí bàbá yìí ti kúrò lórí ètò àwọn bàbá tó pè wá láti Ìlọrin torí mò ń fẹ́ kí ará Ìlọrin kan pè kó tún wá jẹ́ni tó súnmọ́ bí àwọn ẹni tọ́rọ̀ yìí kàn torí mo fẹ́ wádìí a fẹ́ béèrè ọ̀rọ̀ sẹ́yọ̀kan sí méjì lẹ́nu wọn kí gbogbo ayé náà gbọ́ tá a bá ń sọ̀rọ̀ jálàbí torí àwọn kan dúró wọn ní jálàbí tí bàbá Bariga tí wọn tó ń bàjẹ́ máa lọ́wọ́ ní òjò kó rí kankan ṣe inú mi wá dùn látọ̀ ẹni tó pè láti Ìbàdàn ẹ dákun bàbá Bariga ó ń ṣe jálàbí kò ṣe jálàbí àwọn ọlọ́pàá mọ̀mọ́ lọ lé ẹ̀ kan lọ bá orí èèyàn ń bẹ̀ rí ó ń ṣe jálàbí kò ṣe jálàbí bàbá Bariga àmọ́ réèyàn kankan kó jáde lórí social media kó dẹ̀ máa pariwo pé bàbá Bariga mọ̀mọ́ gbáyé báyìí lọ́wọ́ òun àbí ká wá róbìnrin kó jáde pé bàbá Bariga mọ̀mọ́ bá mi sùn ẹja gbé ọ̀rọ̀ jálàbí kọ́ leléyìí tí wọ́n ń fà lọ́wọ́ yìí ẹni yìí ti ń pè látẹ̀kan salamu alaikum. Wa alaikum salam ẹ káàsán. Naam orí ètò lẹ́wà láti bolẹ̀ tí ń pè wá sà. Láti Ìlọrin náà láti ń kọ́ yẹn. Alhamdulillah ẹ káàbọ̀ sà. Lórí ọ̀rọ̀ ọkùnrin yìí mi ò fẹ́ dárúkọ ẹ̀ ṣe rí àwọn èèyàn ìyàtọ̀ táwọn èèyàn kí wọ́n dá ọ̀rọ̀ níbi ẹ̀mọ nǹkan tó fi sọ. Ẹ bá gbóhùn sókè dáadáa. ní ọgbà tó bá fi mú ẹ tó bàyàn lórúkọ jẹ́ kì í ṣe bí wọ́n ṣe máa apologize nìkan tiẹ̀. You need to explain nǹkan tí mo sọ. ẹ jọ̀ọ́ ẹ bá gbóhùn yín sókè dáadáa ẹ bá gbóhùn sókè. nǹkan tí mo sọ yìí ò rí bẹ́ẹ̀ wà á kò clearly láì ṣe kó dárúkọ ẹnìkan kan sí ọ̀rọ̀ àgbà pé ibi tí mo bá ṣàṣọlé ṣé àṣọlé ni kò búyàn ṣé sì ní pé kéèyàn borúkọ èèyàn jẹ gbogbo àwọn tó borúkọ wọn jẹ fígọ ní gbogbo wọn tí ìbá ipá àánú Ọlọ́run ẹlòmíì lè ronú pé nítorí nǹkan tó ṣe yẹn ọmọ ẹlòmíì lè mú pọ́ìsì nítorí nǹkan tó sọ yẹn bàbá àwọn àti ń kó ṣe nǹkan báyìí ṣe nǹkan mẹ́wàá ẹ̀kọ́ jẹ́ ibẹ̀ so yìí náà tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ó ní ìlú ọ̀ṣà ní kó wá kó wọ́n yìn bá ìtì ẹni lọ́sọ̀tẹ́lẹ̀ náà tó bá dẹ̀jà rí wọn lè gbẹ́bí tọ́lá rẹ̀ náà so kí ni wàá ní big deal nínú ẹ̀ táwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní gbà bí wọ́n gbàgbọ́ sí torí ikú sí àwọn òṣèlú àwọn ìjà ẹ̀sìn kọ́ ilé ìfúngbìjà ẹ̀sìn dáwà ìwà dáwà kò ní kí wọ́n máa da ogun ẹ̀ papọ̀ rárá ní sáìdì ìtọ́jọ́ tèmi ò ìbanilórúkọ jẹ́ ó wà kan ní ṣébò ń dáde lọ so kò bá tètè mọ̀ pé òfin fèsì wárántì yẹn àwọn tó bá lórúkọ jẹ́ ó búlì àwọn kan ti ṣe bẹ́ẹ̀ síwájú tó jẹ́ pé láàárín àwọn àgbà àfáàní kí lẹ́ni yẹn ṣe bá sí jí náà márùn ló ṣe nǹkan tí mo sọ nípa alágbájá kò rí báyìí ọ̀rọ̀ dẹ̀ tán lẹ̀ ọwọ́ kọ̀ láti ṣe irú nǹkan yẹn. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí mo rántí bàbá wa àgbà kan lọrin àfa àgbà tí gbogbo ayé ń fẹ́ ni nígbà tọ́rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn àti bàbá wa àgbà kan náà ń lọrin bẹ́ẹ̀. ẹ ṣe. wọ́n odidi lẹ́kṣọ̀ kadoso ni wọ́n ṣe lórí ẹ̀. so bó ṣe yẹ kí nǹkan ṣe ẹ bá lè wá ní òfin tó mú ẹlẹ́hà ti mú eégún àwọn méjèèjì jọ ń bojú at the same time ni so ìwọ náà ti mú àwọn kan o ti tì wọ́n ní irú ìṣesí tí wọ́n ṣe yìí tí wọ́n náà ò gbẹ̀bẹ̀ ìwọ náà lọ fèsì òfin náà ṣé bí wọ́n náà ní lọ́ọ̀yà ọ̀rọ̀ ilé ayé dẹ̀ ni kì í ṣọ̀rọ̀ ọ̀run so tí lọ́ọ̀yà bá ti mú lẹ́nu tó ọ̀rọ̀ tó bá gbé kalẹ̀ adájọ́ ò kì í dájọ́ tí lọ́ọ̀yà ò bá rò ọ̀rọ̀ tó bá sọ tó bá mú ìní kéèsì everybody máa jọ fojú ara rẹ̀ kì í ṣe pọ̀rọ̀ kí wọ́n fẹ́ pa ẹ́ so kí làwọn yẹn wá ń sọ pé ẹ wọ́n kú ìjà ìdílé kéèyàn bá yàn lórúkọ jẹ ni another thing ẹ̀ ń ṣe àlè ní géèmù tó wà lẹ́yìn another thing ẹ̀ ń dàgbé bọ́ tí mo ṣe sí yóò bá ilé gangan tó mo ṣe wá nínú ọ̀rọ̀ yẹn tí máa ń bí mi tó ni pé kí nǹkan yóò bá tí wọ́n tó bá ti tọ́ sí ọmọ yẹn lójú ọba kan ní òní rí mi sá
tí ìṣe tí Yorùbá wà nínú àwọn àáfàá sáfà ẹlòmíì náà wá láti ta láti wá ṣe nǹkan tó jù báyìí lọ ó ti sọ sínú ilé ó ti hókun ẹbí ìdí gbogbo àwọn bàbá àgbàlagbà yẹn gbogbo àwọn tẹ́gbọ̀n ní respect kó máa yàkàyàkà èèyàn kó máa ṣe ẹ̀sìn oníkéèyàn máa fún ìrìn respect náà so tó bá dẹ̀ ti di pé ṣe níyẹn ti wà ní ẹ pé ohun kan tó sọ ó ti wà ó jẹ́ pé mistake ló ṣe come out openly respect you can do things even tí o bá tó wá fẹ́ ṣe dé irú àwọn bàbá yẹn tó ti yàn lọ́bẹ̀ wọn nínú ilé lọ́yọ̀ kọ̀ọ̀kan kó lọ bá wọn sí pàtó nǹkan tí mo sọ wọ́n máa put it through ọ̀wá ń ṣe program níta ọ̀ láfíà tó wọ́n cash out ọ̀ ṣe program ṣe wá ń sọ fún wọn pé àwọn kan ń bá àsọlé ní ṣẹjọ́ ìfọ̀rọ̀wérọ̀ yàtọ̀ pé àjọ ń gbára wá sọ̀rọ̀ conversation ó yàtọ̀ fún báyà pé kéèyàn darí ètò wọn síyàn àwọn ẹni yóò wọn fèsì sọ̀rọ̀ wọn ló wà attack personality wọn ló wà attack and there's punishment for it under the law gbogbo àwọn tó dẹ̀ ń bá sọ̀rọ̀ yìí gbogbo wọn pátá ni wọ́n ní legal man gbogbo wọn pátá èyí tí ò ṣe àṣòfin àwọn ní agbègbè pé èyí tó mọ ẹgbẹ́ tó ṣé èmi àwọn àgbà kan wá burúkú ọba mi jẹ́ tí mo sì mọ̀ pé legal man ní ó pọ́tù ẹ má yẹ ká tọrọ àwọn àjẹkọ sẹ́ni tó máa gbarú ẹ̀ sọkọ́ lọ́wọ́ jẹ́ kó ṣàforíjì fún gbogbo àmì tá a bá ti ṣètò sàmú àlékún. àmì wa aleykum salaam wa rahmatulah barakatu ẹ ṣeun púpọ̀ jù bàbá wa dáadáa ọlọ́wọ́ bá wa ṣe àlékún gbígbàdúrà fẹ́yìn náà alibarika muhammad wájú ọlọ́run ẹ jẹ́ àgbà kọ́ọ̀lù méjì sí kí á end program yìí ẹ dákun ṣe rí bí ẹlẹ́sẹ̀ bá mẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ wàláì kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ wàláì bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe wà yìí mo ní ìṣesí kan o ìṣesí yẹn ni wípé tí n bá mọ̀ pé mo ṣàbùrú fún ẹ kò sí nǹkan tí mi ò lè fi wá tí mi ò lè fi ṣètara aburú yẹn o èmi àti ẹ jẹ́ mú ọ̀rọ̀ yìí wá ọ̀rọ̀ tara mi gangan ni èmi àti ọ̀rẹ́ mi kan the same ilé kéwù lájọ lọ kọ́dọ̀ òun náà lè wo prógámù yìí ọlọ́run lè ní kóun náà rí prógámù yìí the same ilé kéwù lájọ lọ àtúnjọ gbé wọ́n tún jọ fún wa lóyè nílé kéwù ni ọ̀rọ̀ òun náà gboyè àjọ wa wà ó ti wá kúrò òun wá bẹ́ẹ̀sì sí Ìlọrin ìgbà tó tún máa bẹ́ẹ̀sì sí Ìlọrin ilé tí dádì wa tún kọ́ ló tún rẹ́ǹtì tó tún gbé kẹ́ ẹ bá fi mọ ibi tí àjọṣepọ̀ yẹn tó dé bá a ti wájọ wà ó ti míngù papọ̀ máwọn ẹlòmíín lé a ti fira wa lẹ̀ fún fìgbà díẹ̀ ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ láàrin ara wa ó wá pe statement tí ò yẹ kó pè tó dẹ̀ jẹ́ pé àtijọ́ ríra wa ti pẹ́ bàbá mi àwísù ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín ẹ ní mọ òfò alibarika Muhammad mo kí yín púpọ̀ ọ̀rọ̀ yẹn wá ṣẹlẹ̀ láàrin wa ó wá sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni mo wá bọ́rọ̀ yẹn ṣe wá dùn mí tó pé ẹni yóò ṣẹni tí màmá bá jà ẹni yóò ṣẹni tẹ́mi àti ẹ̀ tájọ jà àdé ọ̀rọ̀ tó sọ yìí kì í sọ̀rọ̀ pé àmọ̀ us àmọ̀ ṣe kinní kan síra wa mo bá gbọ́dọ̀ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn tó mọ̀ òfin wọ́n bá wá wọ́n á dé tá ìdé tóun náà rí wọn nítorí kọ́kọ́ sọ ni pé ẹjọ́ òun mọ̀ pé òun ti ṣàṣìṣe aksamtu bi rabbil alamin ọba tó ní ẹ̀mí mi tó lè gbà at any time mo fi búra gbogbo àgbáyé ló ń wò mí à ń débi tó yẹ ká dé wọ́n ń gbé bọ́lẹ̀ lórí nǹkan tó wá fi gbé ńlé báyìí wallahi lazim odidi alukur'ani tí mo ké mo fi búra ó dé dọ̀bálẹ̀ báyìí nínú police station èmi gan ọmọ tí mo fẹ́ sọ mọ́ ẹni tó wá jẹ́ DPO ní police station yẹn ẹ tó jẹ́ area commander wọn máa yẹn ní láti sọ pé ọyẹ ṣètò ẹ ẹni tí mà pọ̀ òun jẹ̀bi ẹjọ́ tó bá mọ̀mọ̀ ṣe mú kunkun níbi tó yẹ kó dé kọ́ ló mọ̀mọ̀ máa dé
ọ̀rọ̀ tí mo sọ yìí lẹ́rìí kódà Ọlọ́run lẹ́nikẹ́ni yìí gan máa wo program mi tá a bá ṣe nǹkan tó yẹ ká ṣe Ọlátúbọ̀sún Mágàjí mo kí yín púpọ̀ Ọlọ́run ò ní fa burú kàn yín àlùbáríkà Muhammad àlùbáríkà Muhammad ẹ jẹ́ àgbà kọ́ọ̀lù ẹ̀yọ̀ kan sí ká máa lọ 091 57 62 0332 orí ètò nìkan ní nọ́mbà yìí mọ̀ bàbá mi Àwẹ́sù mo kí yín púpọ̀ Ájìdísì mo kí ẹ̀yin náà púpọ̀ mo wá fi tiyín náà mo fi ń kí ọ̀kan lọ́mọ mo sì ń fi tiyín náà mo fi ń kí bàbá mi Àsàfà Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ fún gbogbo yín àlùbáríkà Muhammad so tá a bá ṣe ń tọ́ yẹ ká ṣe kódà téèyàn kan bá dìde lórí àbòsí Ọlọ́run ó sì máa bá wí ṣùgbọ́n àṣẹ tó yẹ ká ṣe gbólóhùn yẹn gbólóhùn tó tún lè bà nǹkan jẹ́ ni kíké gbogbo ẹ̀yin bàbá mi Ọlọ́run ó jẹ́ kí n rí yín pẹ́ ẹ dáríjì mí tó bá tiẹ̀ jẹ́ pé mo sọ lésì lérí ọ̀rọ̀ tí mo sọ fún yín ẹ dákun Yorùbá yẹn mi ò mọ̀ pé mi nìkan mi ò rí Yorùbá yẹn gbọ́ o Yorùbá yẹn lọ fà o tó bá tiẹ̀ jẹ́ wípé mo sọ àsọlé lérí ọ̀rọ̀ yín ní táwọn èèyàn expect ní kí bàbá lówó rò wọn kì í ṣẹlẹ́bọ o mo parọ́ mọ́ wọn ni ṣéka Ádámù wọn balẹ̀ Yorùbá mọ́ kò sáàsì rí wọn kankan lọ́wọ́ mi o mo parọ́ mọ́ wọn ni ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin ní tí wọ́n sọ yẹn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o mo parọ́ mọ́ wọn ni ẹ dákun kò sẹ́ni kankan tó tún máa wá nǹkan kan wò mọ́ wọn á lọ́rọ̀ yẹn ó ti kílẹ̀ ó ti yanjú wọn á lọ́rọ̀ yẹn ti ṣe kí ni ó ti parí ó sì ti yanjú a gbọ́dọ̀ ṣe ń tó tọ́ àti ń tó yẹ a gbọ́dọ̀ ṣe ń tó tọ́ àti ń tó yẹ so níbi tá a máa rí ètò yìí dé nì gbogbo ẹni tó bá nírànlọ́wọ́ dátà láti ṣe fún wa ẹ ṣe fún wa prógámù tiwa ò kí ń ṣe prógámù elépè ẹ bá dẹ̀ wo prógámù ibi tá sì ṣe bá wà ń bẹ̀ ẹ sọ àtújáde àní sáṣìṣe tá a bá rí pàṣìṣe ni why not inna Allaha Ghafurur Rahim aláforíjì lọ́lọ́run so mo kàn mú wá mo máwọn example yẹn wá ni báwo ni Ustaz Jamiu Adégún báwo ló ṣe sapology báwo ni Yẹ̀sì Ànínákà ṣe tiẹ̀ báwo ni Atáyé ṣe Jackman báwo ló ṣe tiẹ̀ báwo la ní Ìkàyí ṣe tiẹ̀ ẹ jẹ́ ká wá fi compare ara wọn ẹ dá kó so balance tó bá kọ́ bá balance kò sí muskili àkọ́kọ́ mẹ́mọ́ nìyẹn tó bá yẹ pé kò bá balance ẹ jẹ́ ká padà ẹ jẹ́ ká tó kẹ́ níyẹn sí bàbá ń Bariga ọ̀dá sí ara rẹ̀ jẹ́ o iṣẹ́ tí wọ́n gbélé bàbá ń Bariga lọ́wọ́ ní jẹ́ ọmọ àlè kan kò sì ní ṣèṣe ọmọ ọkọ náà ní ọmọ ṣèṣe ọmọ ọkọ ọmọ àlè náà sì máa ṣe kí ni a máa ṣèṣe ọmọ àlè ẹjẹ́ ayé ọwọ́ Jálàbí ni bàbá Jálàbí jẹ́ mọ́ wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ bá sọ́dọ̀ la mẹ́wàá ẹni tí ó ṣe Jálàbí ó ṣe àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ni bẹ́ẹ̀ bá sọ́dọ̀ ọ̀tún la mẹ́wàá ẹni tó lòun ti kọ́ ọmọ pé di Jálàbí ni ó ti máa jẹun ó ní ó jẹ́ ojú wa ti là àwọn ẹlẹ́bọ ni wọ́n àwọn oníkíní kan ni wọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ tí ń we tí àwọn ẹlòmíì ní ń gba bòmí jáde ẹsẹ̀ Abdul Fatai Ọláwálé mo kí yín púpọ̀ mo kí ẹ̀yin náà púpọ̀ so ẹ má jẹ́ apá ìyẹn papọ̀ mọ́ra wọn kò jọ mọ́ra wọn ọ̀rọ̀ eléyìí yìí ó yàtọ̀ sí ti yẹn gbogbo ẹ̀yin tí ẹ pè arẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀ kan méjì kọ́ nínú ọ̀rọ̀ yín ẹ má pe nọ́mbà yẹn lẹ́yìn ètò tẹ́ bá pe nọ́mbà yẹn lẹ́yìn ètò kò lè work so orí ètò nìkan ni nọ́mbà yẹn nìkan wà so gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa bóyá ẹ fẹ́ ṣe data àbẹ́ fẹ́ ṣe anything so ẹ kàn sí wa ní so gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́
ràn wá lọ́wọ́ lórí dátà bàbá wa Wizu Ajidis a need the data ẹ ṣe fún wa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ìgbà tí a bá tún máa pàdé Ọlọ́run má fẹ́ lè ṣe àṣemọ kó ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Àlùbáríkà Adéwálé tí ń jẹ́ Muhammad níwájú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ pè sórí ètò tẹ́yin náà dá sí Ọlọ́run má sábà wa kún gbogbo yín lọ́wọ́. Má dojú tì yín o. Bá wa kún yín lọ́wọ́. Wa Muhammad Kabir gbogbo yín pátá náà la kí. Gbogbo yín tí ẹ ń wọlé là ń kí. Masha Allah. Gbogbo ẹni tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ní orí dátà. Bóyá yín náà fẹ́ ṣe dátà fún wa. Ẹ kàn sí wa ní ẹ̀yìn ètò. Masha Allah. Ọlọ́run ó bá wa dúró tì yín. A ṣe ìrànlọ́wọ́ fẹ́ yín náà. Brother mi Abdul Fatai Ọláwálé àyìn ọ̀gbọ́dọ̀ mọ́ ní nọ́mbà mi lọ́wọ́. Ẹ gbọ́dọ̀ mọ́ ní nọ́mbà mi lọ́wọ́. Ẹ̀yin ò gbọ́dọ̀ mọ́ ní direct nọ́mbà mi ní ọwọ́. So gbẹ̀yìn tẹ́fẹ́ fi ràn wá lọ́wọ́ ẹ fẹ́ ṣe dátà fún wa ẹ ṣe. Masha Allah Ọlọ́run bá wa kún ẹ̀yin náà lọ́wọ́ Albarka Muhammad. So tẹ́ bá ti pè wá lẹ́yìn ètò nọ́mbà tẹ́fẹ́ ṣe sí a ṣàlàyé fún yín. Masha Allah Ọlọ́run ní fi eléyìí ṣe àṣemọ. Gbogbo yín pátá náà la dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Allahu Ghalib gbogbo yín pátá ni a dúpẹ́. Gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín. A sì mọ́ lóore. Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ fún yín. Albarka Muhammad. Naam. Ẹ káàbọ̀ sáà. Wa alaikum salam ẹ káàbọ̀ láti Canada. Ọlọ́run ò ní jọ́ bàjẹ́ fún yín. A kí ẹ̀yin náà púpọ̀. Surplus on the mix. Adam Baba Lagege Asheiku Adam Baba Lagege Adam Baba Lagege Asheiku Adam Baba Lagege Adam Alika Dauma Adam Alika Dauma Kufuranu Rabbi ala Lagege Adam Baba Lagege Asheiku Adam Baba Lagege Adam Alika Dauma Adam Alika Dauma Kufuranu Rabbi ala Lagege Adam Baba Lagege Asheiku Adam Baba Lagege Asheiku